This is DIGINAIJA. Don't forget to subscribe, like and share. Ìjà ọmọ ní Fuji náà ló tún continue báyìí o. Manager Taye currency ti wá lọ fọgbà yẹngàn pátápátá ní interview kan tó lọ. Nọ́mbà kẹjọ tó ń rò lórí allegation pé wọ́n ní 3,000 náà máa ń fún àwọn ọmọ ẹ̀yìn wọn tó jọ ń ṣeré. Òun ni manager Taye currency ní àtẹlẹgbẹ́ àtonílù 10,000 ni wọ́n máa ń fún wọn. Tabadika dálẹ̀ ká tún ṣá. Kí ni 10,000 fẹ́ràn nu life àwọn tó ń play, life àwọn tó ń lùlù àti life àwọn elégbé. Ẹ jẹ́ ká tiẹ̀ fi elégbé sílẹ̀. Mo ti sọ lórí ọ̀rọ̀ àwọn olórin àtàwọn onílù. Àwọn onílù gan ó yẹ kán lọ fúnra wọn ní brain. Torí láìsí ìlù kò sí orin, kò dẹ̀ sí olórin tó lóun lè máa kọrin kó máa lùlù fúnra wọn at the same time. Why tán máa fún nílù ní 10,000? Ṣé 10,000 jẹ́ owó ni? Ṣé Taye currency gangan lè kọrin fúnra rẹ̀ láì lùlù ni? Ṣé Wasiu gangan fúnra rẹ̀? Because during the Wasiu Ayinde time, tẹ́ bá wò ń gba ìjà òun àti àyàn lọ́wọ́, oríṣiríṣi pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí oríṣiríṣi náà tú. But at the end of the day, tẹ́ bá ní kẹ́ lọ máa wo ẹni olórin àti Fuji àti jùjú àti ẹni olórin, tẹ́ bá wọn tó bá ń kọrin lọ́wọ́lọ́wọ́ àti àwọn tó ń lùlù, ta lẹ ní Europe ṣiṣẹ́ jù ní gbogbo àwọn people yìí? Onílù ni. Olórin lè máa kọrin kó tẹ pause fún 5 minutes. Ọwọ́ onílù, ọwọ́ onígangan ò ní dúró non-stop. Gbogbo ara àtẹsẹ̀ wọn máa làágùn non-stop fún peanuts. Eléyìí is very very painful. Táwọn onílù gan bá lè ṣe meeting pa láwọn olórin pé ẹ wá àwa gan gba dustbin mọ́, ẹ máa gba bills owó lórí stage, ẹ máa launch ilé oríṣiríṣi. But àwọn people yìí tó ń jẹ́ kí gbogbo tùǹgbà gangan dùn gangan dustbin money náà fún wọn. Ẹ wo eléyìí ó gbẹnu tán. Ẹ jẹ́ ká gbọ́ Bókújáká bóyá ṣàlàyé ọ̀rọ̀ manager tó lọ sí interview lẹ́yìn Taye currency àti gbogbo àwọn nǹkan tó sọ ń bẹ̀. Ẹ jẹ́ àgbọ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ayé ti lajú ju gbogbo rú àwọn géèmù tẹ́ ń play online yìí lọ. Ojú gbà mí tì fún yín o. Manager Taye currency Bralati latest Alhaji. Ojú gbà mí tì fún yín. I'm so disappointed. Ẹ wá síbí báyìí. Ẹni pé Alhaji Taye currency wọn ò mọ̀ nípa interview tẹ́ wá fún yín. Láàrin èmi àti yín, how possible is that? Ẹ kọ́kọ́ mú yẹn, ẹ yọ kúrò. Tó bá jẹ́ pé lóòótọ́ currency ò mọ̀ ń pa ẹ̀, kí currency jọ̀ọ́ nítorí Ọlọ́run kàn ní kẹ́ lọ jókòó sílé bẹ́ẹ̀ ṣe lẹ fẹ́ lọ jókòó sílé yẹn. Tó bá jẹ́ pé lóòótọ́ o currency ò mọ̀ ń pa interview yìí, ẹni pé tán bá padà rí wọ́n ní kẹ́ lọ jókòó sílé. Èmi wá ń sọ fún currency ń sìn pé kán jọ̀ọ́ kán jẹ́ kẹ́ lọ jókòó sílé lóòótọ́. Torí interview tẹ́ ṣe yìí ó dàbí kéèyàn mú bọn kókó ọ̀tá sí kó dẹ̀ dàbọ̀ bo rẹ̀ lẹ́sẹ̀ ni. You just shoot yourself at leg. Bóyá currency wá mọ̀ o, bóyá currency ò mọ̀ o. Bá tiẹ̀ má mú ẹnu lọ síbi owó tẹ̀ ń fáwọn band boys yín rárá. Àkọ́kọ́ náà, ọ̀rọ̀ wo lẹ wá ń sọ online? Wọ́n ní currency láhùn. Ṣé ń ṣiṣẹ́ sí currency lọ́wọ́ tí wọ́n fi ń sọ pé láhùn ni? Kí ni tí gbogbo èèyàn tán sọ pé láhùn? Ṣé wọ́n bá ṣiṣẹ́ ni? Ṣé aréyàn tó sọ pé òun bá currency ṣiṣẹ́ o, currency jẹ mí lówó tó dẹ̀ wá sí online? Ṣáárí ni? Wọ́n sọ pé èèyàn láhùn, wọ́n lé èèyàn láhùn. Kí ni tí ọ̀kanjú àwọn wá lọ lé àwọn ẹ̀?
kí ni tí wọn pẹ̀lú ogún ológun? Kí ló tán lọ sunkún bá Ọlọ́run tó dá wọn? Ọlọ́run tó lówó lọ́wọ́, ṣe bọ́lọ́run ló ní gbogbo nǹkan. Kí ló tán lọ sunkún bá Ọlọ́run yẹn pé Ọlọ́run o àìwọ ló ní kíní lọ́wọ́? Kí ló tẹ̀ pé Ọlọ́run láhùn? Ọlọ́run tó ní gbogbo tó ń ṣà ń wá yìí, gbogbo tó ń wá lọ́dọ̀ currency, Ọlọ́run tó dá ẹ wá sílé ayé òun náà ní lọ́wọ́. Kí ló tó lọ ọ̀dọ̀ ẹ̀? Kó lọ bọ́lọ̀ yẹn kó pè láhùn pé Ọlọ́run ahun ní ẹ o ṣàhun mọ́tò fún mi bó ṣe ní lọ́wọ́ tó, bó ṣe nílé lọ́wọ́ tó, ahun ní ẹ o bó ṣe. Kó lọ bú Ọlọ́run. Ó wá ń sọ wípé ẹni tó ṣiṣẹ́ owó ẹ̀, tó làágùn owó ẹ̀, tó ò dẹ̀ ṣiṣẹ́ fún, ó wá ń pè láhùn. Ẹ̀yin náà wá mọ nǹkan tó kàn rárá, torí iṣẹ́ íńtánẹ́ẹ̀tì ò yé yín, iṣẹ́ táìmù tá a wà yìí ò yé yín, mọ nǹkan tó kàn, mọ nǹkan tó kàn ju pé èèyàn ní ó láhùn. Kí ni tí yín pẹ̀lú pé ẹ̀ ń wá online, ẹ̀ wá ń dìfẹ́ǹdì ahun? Kí ni tí yín tẹ́ wá ń dìfẹ́ǹdì pé wọ́n lẹ̀ láhùn? You don't need to prove anybody, your money is your money. Ẹ wá sọ online, ẹ tún wá ń shoot ara yín pẹ̀lú ìbọn lẹ́sẹ̀. Pé ń fáwọn boys yín ní 10,000. Ẹ tún wá ń sọ with confidence. Pé ń fáwọn boys yín ní 10,000. Tán bá lo eré méjì 15,000. Okay, nsìn tẹ́ bá sọ pé ń fáwọn boys yín ní 10,000. Gbogbo boys pátápátá tó wà lórí stage yín ká ní pé 50 ni wọ́n. Ẹ fún wọn 10,000. That is 1.5 million. Bóyá ẹgbàárinṣẹ́ 1 million naira. That is 2.5 million. Èló ni currency ń gbà show? Èló ló ń gbà show? Bá ṣe ní olówó tó, ó ní fancy tó, èló ni wọ́n fi ń book ẹ̀? Ojú wa dẹ̀ rí bí currency ṣe ń pa owó tó ní show tó máa gbé bọ́ndù tá tún máa flash owó. Ẹni wọ́n lówó, wọ́n ní property. Wọ́n lo mọ́tò tó dáa. If I'm not mistaken, Adventure is still the latest Helios. Ẹ wá sọ online, ẹ̀yin manager eléré ńlá táwọn èèyàn ló láhùn. Tẹ́ wá sọ online wá sọ fún wa pé kò láhùn. Ẹ ó tún wá sọ online yẹn, ẹ ní gọ́ọ̀tì láti wá sọ pé ẹ̀ ń fáwọn boys ní 10,000. How much is 10,000? You now still say it with confidence. With confidence. Alhaji Taye currency my advising. Èmi ò ní kẹ́ gbọ́ o, mi dẹ̀ ní kẹ́ má gbọ́ o. You need a serious brand management. Somebody that will manage your brand. Somebody that will protect your image. Àwa já wọn tán lajú tójú wọn là. Kò ń ṣe àwọn tó jẹ́ pé wọ́n á kúrò nílé wọn wá sọ́dọ̀ yín. Tán bá tún kúrò lọ́dọ̀ yín náà, bóyá ẹ̀ ń lọ show. Táìmù tán bá fi wà nílé wọn, wọ́n á kàn sùn díẹ̀ ní kán báyàwó àtàwọn ọmọ rojọ́, ojú wọn ò là. Wọn kọjá iṣẹ́ Fuji náà ń ṣe, ojú wọn ò là. And that is the problem you have. Mo dẹ̀ mọ̀ pé ọlọ́gbọ́n èèyàn ní bó ṣe rí tí ọgbọ́n yẹn náà bá ti pọ̀ jù. Tẹ́ wá kó àwọn tí ò ṣe deserve mọ́ra, bàbá ó máa affect, and that is what is affecting the brand now. You are a good man. Mi ò ní nǹkan kan lá. Anybody tó bá lá agreement pẹ̀lú currency, ó lè sọ pé currency breach agreement ẹ̀. But ẹ̀yin àwọn èèyàn ló máa ń rò pé ó yẹ kí currency ṣe báyìí, ó yẹ kó ṣe báyìí. That is their own opinion. You don't have problem with that. But when it comes to your job, this is a social world. Social world lélẹ́yìí. Social media lélẹ́yìí. Tó jẹ́ pé anything tẹ́ bá drop by pa, ó máa lọ ní everywhere náà tí máa gbọ́. Kò ń ṣe ayé ìgbà yẹn tán ṣe máa ń polówó, tán máa ń polówó. Bí wọ́n ṣe ń polówó ń gbà yẹn fún wa pé K1 the ultimate, tẹ́tẹ́ ló ń ta o, tẹ́tẹ́ ló ń ta o. Social media ò sí gbà yẹn. Kò dẹ̀ sẹ́ni tó sọ lórí rédíò. Àmọ́ ẹnu sẹ́nu ó tàn kiri. Tẹ́tẹ́ ló ń ta o, K1 the ultimate, àwọn ni o. Àṣàdẹ́n pé wọ́n máa yọ̀bọ̀n lápò tán bá tán. Everybody gbọ́ ẹnu ni o. Tó dẹ̀ jẹ́ pé rọ́nà ń pamọ́ máa yẹn. Nígbà yẹn. But now, tó jájáyé social media ń sìn yìí,
kò sí kán wọ́n sọ nǹkan kan pa èèyàn mọ́ tó ibà kan ti sọ báyìí tó kàn ti jábọ́ lẹ́nu yín boom is everywhere. Social media yẹn ti wá need the management, so you need a serious management. Mo mọ̀ pé ká nígbà yẹn K1 The Ultimate ó jẹ́rú space báyìí ni, he knows what to do. Either he monetize it or he do damage control. Ganu sí àwọn àfáà wa ganu sí. Alaye later monetize it. Monetize it because it's already is a social place. Wọ́n pe currency láhùn. Kí ló tẹ̀ jókòó kẹ́ fi fọ́ọ̀mù orin pé àwọn ni mí ẹ má bà tèmi jẹ́ bẹ́ẹ̀ fẹ́ bà tèmi jẹ́. Ẹ dẹ̀ tún lórin tó bá mu òní ó gbé bùkátà wá. Ọ̀la mo gbọ́ bùkátà ẹ tó bá dọjọ́ ọjọ́ kan màá kí o màá para family mi ò jẹ́ yín lówó. Ẹ ní nǹkan tẹ́ lè fi kọ́ kẹ́ fi catch cruise kẹ́ ṣeré kẹ́ má mind anybody. Ẹ wá ń dán ti àwọn tí wọ́n mọ nǹkan kan tán mọ anything just to go and cover you. As a serious damages. 10,000 naira. What one also with